Ifá orí mi rèé o. Ọ̀yẹ̀kú lọ́tún, Ògúndá lósì. Àwọn babaláwo pè ní ọ̀yẹ̀kú ọjọ́ ọ̀dá. Ifá kòǹkò ń péré. Ifá kòǹkórè àìkú. Ifá kòǹpéré ajé. Ifá kòǹpéré aya. Ifá kòǹpéré ọmọ. Ifá kòǹpéré ìṣẹ́gun ọ̀tá. Ifá kò gbogbo orí lórí fẹ́ tọ́ dá Ifá yìí. Ifá kò rí ká gbé ń dá ọ̀yẹ̀kú gùn dá. Ifá kòǹpéré ẹni tọ́ dá báyìí. Ifá kòǹpéré ojú ajé ní ń pọn. Ifá pé kó rúbọ kọlọ rèé bọ Ifá kó sì máa bọ ajé pòun pé ojú ajé ti ń pọn pòun pé yọ dẹrọ fún bí Ifá bí ṣe ń wí nù. Ẹ̀rọ náà tààrà tífá náà láti gbé gẹ́bẹ̀ Ifá ní àwọn wọn ní ìdọ́gbọ́n déédéé rí ìdágọ́gọ̀lù ẹ̀bìtì níwọ̀ọ́rú kíníjà òdìdí ọ̀pọ̀ lọ́run lórí rárá ẹ̀ mọ́lẹ̀ lóṣojú kan mọ yẹn sọ́lọ́run. Adúbá fún Ọ̀rúnmìlà Ifá lọ́rọ̀ fò lálẹ́rú ẹbọ wọn ní kí bàbá ó ṣe. Ọ̀rúnmìlà ojú ajé ní pọn ó méjì èkẹta ó gbogbo aláwo lọ. Wọ́n ní Ọ̀rúnmìlà rúbọ wọ́n ló kéèkọ́ rí ẹ̀ wọ́n ní ní kó dìmọ̀ wọ́n ní kọ́ lọ rí ra ẹrú. Ọ̀rúnmìlà bá kó owó ọlọ́sọ́jà ìdìbòrò mẹ́kun ẹrú tí ó rà ọjà ó fò lá. Nígbà tí ọgbẹ̀rú délé ẹrú ṣe kú nù. Ọ̀rúnmìlà bá dárò sáwọn babaláwo rẹ̀ pé bẹ́ẹ̀ ni o àwọn wọn ní dọ̀pọ̀n dẹ́ẹ́dẹ́rẹ́ ìdágọ́gọ̀lù ẹ̀bìtì ní wọ̀nú kíníjà o òrìrì ọ̀pọ̀ lọ́run ló lè ra rẹ̀ mọ́lẹ̀ lóṣojú kan mọ́ yẹn sọ́lọ́run tó bá fún Ọ̀rúnmìlà níjọ́ tó ń lọ rí èrò fún lálẹ́rú èrò gbé èrò afá ẹrú tẹ ní ra ẹrú kú mọ́ rẹ́ àwọn babaláwo rẹ̀ báwọn náà ṣe dárò sínú pé èrò gbé èrò afá bẹ́ẹ̀rù bá kú ọ̀gbẹ̀lẹ̀ ọ̀gbẹ́rú sí Ọ̀rúnmìlà bá mú ọkọ́ ó mú jígà ọgbọ́ sí àgbàlá nígbà tí ó gbẹ́ bí ó jésù ní títí babagé ó tún bọ́ bí ìjìgbàlẹ̀ ẹ̀gẹ́ bá bó mùkùn ó tún bọ́ sọ̀rùn ọ̀dá hàn àbókan aṣọ ọba tí kò ná yanayana àkókò kan tá a kó wọn là nífẹ̀ẹ́ Ọ̀rúnmìlà ṣe kó gbogbo ohun mèremère ló pé Ọ̀rúnmìlà dùn ó tún ṣe dárò sáwọn babaláwo rẹ̀ nu pé èrò afẹ́ èmi ọmọ pẹ̀lú olókùn onídẹ́ni Ọ̀rúnmìlà bó ṣe lànà ojú ajé tí ń pọ̀ Ọ̀rúnmìlà kó ṣe dẹ̀rọ̀ ní Ifá kún kó bẹ́ẹ̀ tó da Ifá pé kó rúbọ nítorí ajé pé ajé ó dé fún kó ní ìfọkànsìn kó lẹ́nu ìgbàgbọ́ bí ọ̀yẹ̀kú ọjọ́ ọ̀dá kó ṣe nínú ẹ̀làbọ̀ yìí ẹ̀làbọ̀ ṣíṣẹ́ o.